Fẹ́mi náà porúkọ rẹ̀ àjọ ń gbọ́ ọ̀kadà tẹ́lẹ̀tẹ́lẹ̀ yìí ṣàdédé la rí pé ó kúrò láàrin wa tó gbé mọ́tò dé ó ń gun káà yẹn káàkiri àdúgbò wọ́n dẹ̀ lọ́kọ́ wọ́n sì padà jọ ń sọ̀rọ̀ a rí pé léyìí wọ́n jọ wà ní wọ́n jọ mọ́ ń gbéra wọn jáde náà gbé jáde níjọ sáwọ̀dé àrèjọ́nu lọ sóde ni àwa rò pé àárí a pe nọ́mbà rẹ̀ ò lọ pátí a wò pé kí ló tún kù ẹ tọ́jọ́ súnmọ́ra wọn náà la máa wá sí wọ́n sì wá lọ sí ọ̀dọ̀ Fẹ́mi ìyàwó Fẹ́mi ni wọ́n bá ọkọ rẹ̀ ńkọ́ olójáde nígbà tí wọ́n pè Fẹ́mi ó lóun wà ní travel òun ló sì pe Jamiu kúrò ní sanyo ìjọ sáwọ̀dé òun ló pè kúrò pátí àwọn ọlọ́pàá máa ṣe investigation wọn lọ gbéyàwó rẹ̀ lé nígbà tó gbéyàwó rẹ̀ lé wọ́n pè ó wá sí station ó sì wá sí station wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu pé báwo ni ó ṣe rí Jamiu ó lóun ò rí Jamiu pé ó ti tó bí oṣù méjì tí àwọn ti ríra pé àwọn ò jọ sọ̀rọ̀ nígbà kí wá ní nígbà tí wọ́n wo fóònù wọ́n ní pé wọ́n tíráàkì fóònù wọ́n rí bóun àti Jamiu ṣe jọ sọ̀rọ̀ láti àárọ̀ ọjọ́ sáwọ́dì bó ṣe pé gbogbo bí Jamiu náà ṣe pé padà tó gbé fóònù bó ṣe pé Jamiu gbé fóònù kó tó di pé wọ́n á gbé fóònù wọn jọ lọ irú tá a rí ọ̀rẹ́ wa mọ̀. Bí a bá ń rìn ẹ jẹ́ a máa fura tá a bá ń báni rìn ẹ jẹ́ a máa ṣọ́ra nítorí àwọ̀ fẹlẹ́bùnú kò jẹ́ káríkùn aṣebi àṣírí Fẹ́mi tó tan ọ̀rẹ́ rẹ̀ lọ pa nílùú Ìbàdàn ti tú o àwọn ẹgbẹ́ ọlọ́kadà túká sígboro ìlú Ìbàdàn lọ́sàn-án ọjọ́ 18 oṣù kọkànlá ọdún 2025. Ẹgbẹ́ àwọn ọlọ́kadà kan ní agbègbè kan nílùú Ìbàdàn ni wọ́n ti kọjá lọ sí iléeṣẹ́ rédíò gbajúgbajà kan ìyẹn Àgídìgbo láti lọ fojúrinjú pẹ̀lú ẹni tó jẹ́ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ náà Alhaji Oríyọmí Hamzat pé kó dákun dábọ̀ gbà wọ́n kọ́rọ̀ ọ̀hún má bàa kú léwé àtegbò kí ìdájọ́ òdodo lè wà. Ohun tó wáyé ni wípé ẹnìkan tórúkọ rẹ̀ ń jẹ́ Fẹ́mi ni wọ́n fi ẹ̀sùn kàn pé ó tan ọ̀rẹ́ rẹ̀ tímọ́tímọ́ lọ pa agbègbè kan tí wọ́n pè ní Sákúlà ni wọ́n ti rí òkú arákùnrin ọ̀hún tí wọ́n ti fi òkúta fọ́ lórí tí wọ́n wá fi aṣọ bò mọ́lẹ̀. Lẹ́yìn iṣẹ́ ìwádìí Fẹ́mi tó jẹ́ ọ̀kan lára àwọn ọlọ́kadà náà ṣáájú tí gbogbo wọn jọ ń tiraka láti mọ́wọ́ dẹnu làwọn akẹgbẹ́ rẹ̀ sọ pé lọ́jọ́ kan ló ṣàdédé wọlé dé wẹ́rẹ́ pẹ̀lú ọkọ̀ tuntun àgánrán tó sì pa ọ̀kadà tí wọ́n jọ ń lò tì. Wọ́n ní kò sẹ́ni tí kò mọ̀ wípé ọlọ́kadà ní Fẹ́mi tó ń tiraka àmọ́ ìyàlẹ́nu ńlá gbà ló jẹ́ pẹ̀lú àyípadà òjijì tó wáyé ọ̀hún tó fi dẹni tó gun ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kiri tí kò sì lo ọ̀kadà mọ́. Bó tilẹ̀ jẹ́ pé lóòótọ́ àti lódodo ni pé ọ̀rẹ́ làwọn méjèèjì kí nǹkan tó ṣẹnu re bó ṣe di wípé Fẹ́mi gun ọkọ̀ tuntun kiri yìí jẹ́ ìyàlẹ́nu fún àwọn akẹgbẹ́ o ṣùgbọ́n níṣe ni wọn ò rokàn iṣẹ́ ibi tàbí pé ó gbọ̀nà ẹ̀bùrú kó owó náà jọ ni. Lọ́jọ́ àbámẹ́ta ní gbangba dẹkùn ní ọjọ́ sátidé ọjọ́ 15 oṣù kọkànlá ọdún tá a wà yìí ọ̀rẹ́ inú kònú tí wọ́n jọ ń ṣe wọléwọ̀de pẹ̀lú Fẹ́mi torúkọ rẹ̀ ń jẹ́ Jamiu ló ṣàdédé di àwátì. Bí Jamiu ṣe dàwátì yìí tí wọ́n ń retí ẹ̀ pé yóò wà níbi ìnáwó ẹni tó jẹ́ alága ẹgbẹ́ náà àmọ́ tẹ́nikẹ́ni kò rí jẹ́ ohun tó so èrò ọ̀kọ̀ọ̀kọ́ tí wọ́n sì ń wò pé kì í ṣe bẹ́ẹ̀ pàápàá lóde tó jẹ́ wípé ó kù ọ̀la ló ti ń ṣe wọléwọ̀de pẹ̀lú kùrùkẹrẹ pẹ̀lú onínáwó kí ni ká ti gbọ́ pé ó di àwátì lọ́jọ́ ìnáwó. Èyí kì í sì ṣe ìwà rẹ̀ gẹ́gẹ́ bí àwọn akẹgbẹ́ rẹ̀ ṣe sọ. Àmọ́ lẹ́yìn wákàtí 24 tẹ́nikẹ́ni ò gbúròó Jamiu tí wọ́n wá tí wọn ò rí tí wọ́n tún pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ tí wọn ò gbọ́ nǹkan kan ló mú wọn tara ṣàṣà lọ fọ̀rọ̀ náà tó iléeṣẹ́ ọlọ́pàá létí. Àbálọ àbábọ̀ iṣẹ́ ìwádìí òkú Jamiu ni wọ́n rí ní agbègbè Sákúlà tí wọ́n ti fi òkúta fọ́ lórí tí wọ́n sì fi aṣọ bò lójú mọ́lẹ̀. Ká ní kì í ṣe aṣọ tí wọ́n rí lára ẹ̀ ó ṣeé ṣe kí wọ́n má tètè dá mọ̀ pé òun ni torí àpá tó wà lórí ẹ̀ kọjá wẹ́rẹ́wẹ́rẹ́. Àmọ́ nínú ọ̀rọ̀ wọn wọ́n jẹ́ kó di mímọ̀ wípé ẹni tí wọ́n fi ẹ̀sùn kàn náà jẹ́wọ́ wípé níṣe ni àwọn tàn wọnú igbó wípé kí àwọn lọ múlẹ̀ nítorí iṣẹ́ táwọn fẹ́ ṣe táwọn sì fi aṣọ bò lójú. Látàrí bó ṣe jẹ́ akíkanjú ọkùnrin rọ̀gbọ̀dọ̀
tó láàmìlaka tó lágbára tó jẹ́ pé bí wọn ò bá dọ́gbọ́n àti ète láti mú un balẹ̀ ó ṣeé ṣe kó mú méjì balẹ̀ lára àwọn tó tàn náà nítorí bó ṣe jẹ́ akíkanjú ọkùnrin. Orí ẹ̀tàn yìí ni wọ́n fi tàn wọnú igbó tóun táṣọ tí wọ́n fi bò ó lójú kó tó di pé wọ́n fọ́ òkúta mọ́ ọ lórí. Àmọ́ gẹ́gẹ́ bí ohun tí wọ́n sọ, ìwádìí fi hàn pé kì í ṣe Jamiu nìkan ló lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ náà. Òun pẹ̀lú ẹnìkan tó ń yíwọ́ padà ni wọ́n jọ pawọ́pọ̀ tí wọ́n sì jọ ń sọ̀rọ̀ owó. Àmọ́ ohun tó fa ọ̀rọ̀ ìdúnàdúrà owó láàrin wọn ní ìwádìí ṣì ń lọ lọ́wọ́ lórí ẹ̀ báyìí. Àmọ́ ṣá, ọ̀rọ̀ mà fẹ́ bẹ́yìn yọ lórí ìṣẹ̀lẹ̀ náà. Èyí ló fà á táwọn akẹgbẹ́ rẹ̀ tí wọ́n jẹ́ ọlọ́kadà yìí fi gbé ọ̀rọ̀ náà lọ sọ́dọ̀ Alhaji Oríyọmí Hamzat láti bá wọn dá sí ìṣẹ̀lẹ̀ náà kó má bàa dohun tí wọ́n ń daṣọ bò mọ́lẹ̀ kí ìdájọ́ òdodo lè wà. Ṣíbáṣíbá ni àwọn ọlọ́kadà náà kún ní iléeṣẹ́ rédíò Àgídìgbo lọ́sàn-án ọjọ́ 18 oṣù kọkànlá, ìyẹn ọjọ́ ìṣẹ́gun ọjọ́ 18 oṣù kọkànlá, níbi tí wọ́n ti ṣíṣọ lójú eégún ọ̀rọ̀ náà. Fẹ́mi náà porúkọ rẹ̀ àjọ ń gbọ́ ọ̀kadà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣàdédé la rí pé ó kúrò láàrin wa tó gbé mọ́tò dé ó ń gun káà yẹn káàkiri àdúgbò wọ́n dẹ̀ lọ́kọ́ wọ́n sì padà jọ ń sọ̀rọ̀ àrípẹ́lẹ̀ yìí wọ́n jọ wà ní wọ́n jọ máa ń gbéra wọn jáde eléyìí máa ń gbé jáde tó pé ọ̀kadà lélẹ̀ yìí ìgò ìgbà tẹ́lẹ̀ gan ni mọ́sínì akuruka lọ́wọ́ wọn ò gbé jáde wọ́n jọ máa ń gbọ́ báyà pé báyìí náà ìgbà tẹ́lẹ̀ wá gba mọ́sínì tuntun wọ́n ti sẹ́wọ́sẹ̀ kan bẹ́ẹ̀ ni mọ́sínì náà gbé jáde níjọ sáwọ̀dì àrèjọ́ ń lọ sóde ni àwa rò pé àárí àpè nọ́mbà rẹ̀ ò lọ pátí a wò pé kí ló tún kù ẹ tọ́jọ́ súnmọ́ra wọn náà la máa wá sí wọ́n sì wá lọ sí ọ̀dọ̀ Fẹ́mi ìyàwó Fẹ́mi ni wọ́n bá ọkọ rẹ̀ ńkọ́ olójáde nígbà tí wọ́n pè Fẹ́mi ó lóun wà ní travel òun ló sì pé Jamiu kúrò ní ìjọ sáwọ̀dì òun ló pè kúrò pátí àwọn ọlọ́pàá máa ṣe investigation wọn lọ gbéyàwó rẹ̀ nílé nígbà tó gbéyàwó rẹ̀ wọ́n pè ó wá sí station ó sì wá sí station wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu pé báwo ni ó ṣe rí Jamiu ó lóun ò rí Jamiu pé ó ti tó bí oṣù méjì tí àwọn ti ríra pé àwọn ìjọ sọ̀rọ̀ ni kí wá ní tí ó nígbà tí wọ́n wo fóònù wọ́n ní pé káwọn wọ́n tíráàkì fóònù wọ́n rí bí wọ́n àti Jamiu ṣe jọ sọ̀rọ̀ láti àárọ̀ ọjọ́ sáwọ́dì bó ṣe pè gbogbo bí Jamiu náà ṣe pé padà tó gbé fóònù bó ṣe pé Jamiu gbé fóònù kó tó di pé wọ́n á gbé fóònù wọn jọ lọ irú tá a rí ọ̀rẹ́ wa mọ̀ wọ́n ṣáà di pé wọ́n tọ́ṣọ rẹ̀ ó ní bàbá kan ní òun gbé fún ní òun ní pé kí Jamiu gbé jáde níbẹ̀ rẹ̀ ọwọ́ afẹ́ ìgbà tí lórí pé àwọn ọlọ́pàá tan fóònù ẹ̀ tí fóònù ẹ̀ dàn bàbá yẹn sọ pé níbo ni ó wà mi ìkún òun ò sẹ́ndì owó sí ọmọ òun fẹ́ kó káàṣì fún òun òun lè ṣe transfer àjọ yẹn mọ́ kó fẹ́ kó káàṣì fún òun bí kò wá gba balance ìyẹn wá ń dọ́ pé òun ò sì Mọ́kọ́lá pé òun wà ní ṣáìdì san pé káwá pàdé níbẹ̀ rẹ̀ ọ̀dẹ̀ tí wọ́n ọ̀dẹ̀ mọ̀ pé station ló wà káwọn ọlọ́pàá yẹn fi tẹ̀lé ìyẹn wọ́n ṣá lọ mú bàbá yẹn nígbà wọn mú bàbá yẹn ò sọ nǹkan kan èyí tí èmi tèmi rí mọ ní ìjọ yẹn torí inú mi ò dùn. àbádà ẹ máa bọ̀ wájú bá ẹ ká fà. ẹ wá padà ṣẹlẹ̀ láti bẹ̀ẹ́ gbé láti bẹ̀ẹ́. ìgbà tó wá di àná àwọn ọlọ́pàá ìyá ayò rẹ̀ wá tí wọ́n wá rí pé kéèsì àpàyàn wọ́n ń wá ẹnìkan ní sẹ́yìn ní wá ní pé ní sákúlá ròdù ní sájìdí ayò rẹ̀ pé àwọn orí òkú kan ń bẹ̀ mọ́júmọ́ sátọ̀dé mọ́júmọ́ sẹ́ńdé so ọlọ́pàá yẹn wá tan fóònù ẹ̀ wọ́n wá fi píṣọ̀ bóyá wa sẹ́yìn kò pẹ̀lú tí wọ́n ti fọ́ lókùtà lórí àti ẹ̀kọ́kọ́ dààmú náà lókùtà náà fọ́ lórí o so àwa rí i pé Jamiu nìyí so ìgbà tí Fẹ́mi wá ní fúnra àwọn ní òun pa pé ọkọ̀ làwọn fi gbé lọ ní nǹkan bí aago 12 òru. kí ló dé tó fi láwọn pa. wọ́n ní ẹni tí a lọ rí gbé ń bẹ̀rẹ̀ yẹn wọ́n sọ fún Jamiu pa ṣé wọ́n fẹ́ lówó sọ fẹ́ jìyà fún un Jamiu wà ní kókò ṣùgbọ́n mẹ́wàá ní àwọn ìjọ débì kan ìgbà tí wọ́n wá dé bísàkúlà rìbì yẹn wọ́n ní táyà jò wọ́n ṣèjì táyà wọ́n wá níbi táwọn ń lọ káwọn tó débẹ̀ àwọn máa múlẹ̀ so wọ́n sá mú bọ́ sínú ogbó wọ́n ní kó fi aṣọ díjú so kó dẹ̀ fi ẹ̀yìn lélẹ̀. wọ́n tìkẹ̀ láti bẹ̀ yẹn ìdí pé wọ́n mọ̀ pé ẹ̀ ń tà ń sọ yìí tẹ bá rí fìtísẹ̀ àwọn méjèèjì wọn lè dààmú sọ̀rọ̀ mi ti yé so wọ́n wá tìkẹ̀ pé ókè o ní ta fẹ́ ṣe yìí o àwa náà múlẹ̀ tá a bá ti múlẹ̀ so that òfin nílé dà wá wọ́n wá fi aṣọ wọ́n fi kọ́fà ojú rẹ̀ wọ́n wá ní kó kúnlẹ̀
wípé kó tẹ ọwọ́ rẹ̀ síwájú àwọn ti position torí pé wọ́n ti mọ nǹkan tán fẹ́ ṣe wọ́n ti position ara wọn síbi tí wọ́n mọ̀ pé táwọn ti fọ́ lókùúta kò ní lè escape rárá so wọ́n wá fọ́ lókùúta nǹkan tó wá jẹ́ kọ́rọ̀ yẹn kí á tètè mọ̀ lánàá ni pé gbàtà dé station ẹni tí àkọ́kọ́ mú tó ṣe fẹ́ mi tí àwọn ọlọ́pàá yẹn mú tó ṣe fẹ́ mi ọ̀rọ̀ tó ń sọ nígbà tí a wà nínú mọ́tò tó pé mọ́tò tèmi la fi lọ gbé tá a fi padà lọ gbé ẹnì kejì rẹ̀ tí wọ́n jọ ṣiṣẹ́ yẹn ọ̀rọ̀ tí ọ̀rọ̀ yẹn níbo ẹrẹ ọ̀rọ̀ tí Fẹ́mi ń sọ nínú mọ́tò ó yàtọ̀ sí ọ̀rọ̀ tí bàbá yẹn ń sọ nígbà tá a padà gbé because bàbá yẹn ó insist wípé òun ò mọ nǹkan kan nípa rẹ̀ bọ̀ Fẹ́mi ń sọ nínú mọ́tò pé bàbá ẹ jẹ́wọ́ kò sí awo kan ní awo ẹ̀wà mọ́ nígbà táwa dé station tí wọ́n jẹ́wọ́ ibi tí wọ́n ń béèrè tí àwọn ọlọ́pàá yẹn ti investigate ọ̀rọ̀ ní ọwọ́ wọn tèmi wà ń bẹ̀ mo wá rí kọ́rọ̀ wọn ó ń contradict ara wọn mo wá pe ìkan lára àwọn ọlọ́pàá tá a jọ lọ mo ní ẹ máa bọ̀ mo ní ẹ rántí pé ọ̀rọ̀ tí Fẹ́mi ń sọ fún wa nínú mọ́tò ó ń jẹ́ kó wáyé pé 50,000 ní bàbá yìí ló fún òun ìgbà tá a gbé bàbá yẹn sọ pé òun fẹ́ gbowó lọ́wọ́ Fẹ́mi sẹ́rí pé 2 different things nìyẹn so mo wá pe ọlọ́pàá yẹn náà wá pìkì pé definitely ẹnìkan náà méjèèjì ò tí ì jẹ́wọ́ nǹkan tí ó ṣẹlẹ̀ ṣe wá nígbà táwọn sọ̀rọ̀ yẹn ẹnìkan wá láti ìdí ayùn rẹ̀ òun kàn wá yàn wá sí Sanyo police station sọ̀rọ̀ mi ti yé àkọ́kọ́ náà kí n tó mọ bọ́rọ̀ mi lọ ká commend DPO Sanyo police station wọ́n try best wọn gidi gan gbogbo àwọn ọlọ́pàá bẹ̀ torí pé tá a bá ń díjú a máa rí náà kése gbogbo ọlọ́pàá ni ò dábàá ṣe máa ń sọ sọ̀rọ̀ mi ti yé. nínú ọ̀rọ̀ rẹ̀ Alhaji Oríyọmí Hamzat ṣe ìlérí láti tẹ̀lé ọ̀rọ̀ náà débi tó lápẹẹrẹ ó ní àfi tí ìdájọ́ òdodo bá wáyé àti wípé òun yóò padà wá sọ fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ibi tí ọ̀rọ̀ náà dé dúró. Bákan náà ló ní lẹ́sẹ̀kẹsẹ̀ tóun ti rí àwọn tó kórajọpọ̀ náà níwájú ọ́fíìsì òun látòkè lòun ti ṣe ìwádìí kan sí méjì léyìí tó fìdí ẹ̀ múlẹ̀ pé lóòótọ́ ni ẹni tí wọ́n fi ẹ̀sùn kàn yẹn Fẹ́mi ti jẹ́wọ́ pé òun pa ọ̀rẹ́ tímọ́tímọ́ òun. Ó ní ó di dandan kí irú ìṣẹ̀lẹ̀ báyìí kó délé ẹjọ́ kí ẹni tó sì ṣẹ̀ sófin gba ìdájọ́ òdodo lẹ́yìn ìwádìí. Ó wáá rọ àwọn ẹgbẹ́ náà láti má fa wàhálà tàbí ṣe dàgídíjàgan bó tilẹ̀ jẹ́ wípé wọ́n ń béèrè fún òkú akẹgbẹ́ wọn wípé àwọn fẹ́ rí òkú ẹ̀ káwọn sì lọ́ọ́ fi ilẹ̀ ṣe lóore kí wọ́n sin lọ́nà tó tó àti ọ̀nà tó yẹ. wọn ní wàá tọlọ́pàá tẹ́lẹ̀ torí wọ́n ti fura sí Fẹ́mi wọ́n mọ ilé tí Fẹ́mi ń gbé wọn àbá ti hàn ìyàwó ẹ̀ lẹ́wọ̀n wọ́n sì mọ àwọn ọmọ ẹ̀ kódà wọ́n mọ àwọn ẹbí ẹ̀ gan. àtúmọ̀ sọ́ọ̀bù rẹ̀. wọ́n tún mọ ogun tó ń ṣe so sẹ́rí pé law abiding citizen ni wọ́n mo rọ̀ yín iléeṣẹ́ ọlọ́pàá gẹ́gẹ́ bí àdéhùn tó wà láàrin wa eléyìí ti dọ́dọ̀ mi wọ́n gbọ́dọ̀ rí ìdájọ́ mi. Thank you. Tẹ́ bá wà ló báyìí tó ní bàbá. Ó ní bàbá. Ìṣẹ́ni ló wà, ìṣẹ́ni bàbá wà. Fún bàbá ló wà. Ọmọ ìṣẹ́ni lé mi. Bàbá kò ní à. Wow. Ìṣẹ́mi lélẹ́gbẹ̀ẹ́ ìlú à. Lẹ́gbẹ̀ẹ́ òkè o. Náà jẹ́ ṣe fún mi sí ni pé ẹ bá mi sọ fún any of this family tí wọ́n bá ń lọ ọbẹ̀ yẹn ẹ wá mẹ́nìkan nínú yín náà Ọlọ́run ò ní pa gbogbo wa náà báyìí ṣé ẹ rí kò lè hẹ́pà rẹ̀ mọ́ ẹ̀yin lẹ́bi hẹ́pẹ̀ gbogbo tẹ́ ẹ̀ ṣe yìí ẹlẹ́dàá rẹ̀ spirit ẹ̀ ọmọ súre fún yín pé ẹ̀jẹ̀ kó owó kú dànù lásán ẹ jọ àwọn tẹ́ ẹ bá ń bóyá èèyàn méjì tí wọ́n mọ̀ mọ́nítọ̀ bí nǹkan ṣe ń lọ tí wọ́n wà mọ́ tó mi létí lẹ́nu èmi á dé ìyàgbọ́n àdèmọ́ tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n tí bá ti rí fámìlì yẹn àwọn ní instrument tí màá fi fight battle kẹ́ ẹ bá sọ fún wọn ilé yóò ṣe àṣẹjọ́ mọ́ owó wọn tí wọ́n fi ṣẹjọ́ kán má wọ̀ wọ́n ní ìyàwó àtọmọ méjì lólóògbé náà filẹ̀ sáyé kódà ó ṣẹ̀ṣẹ̀ gba ọ̀kadà èyí tó ń sanwó ẹ̀ díẹ̀díẹ̀ lọ́sẹ̀ tó kọjá tí kò sì tíì bẹ̀rẹ̀ sí san owó ọ̀kadà náà padà kó tó di pé Fẹ́mi ọ̀rẹ́ rẹ̀ tàn lọ pa nítorí owó òjijì. Ẹ láǹfààní láti fi èrò àtojú ìwòye yín ṣọwọ́ lórí ìròyìn yìí. Olúwarẹ̀mílẹ́kún Elégbédé ló ṣe àkójọpọ̀ ìròyìn fún ìkànnì Yorùbá Gidi TV.
Bàbá Aládò ọmọ àgbáhùn lálá tí ń pàṣẹ ògùn warawara. Bíná bá rómi àgbàgbé ilé tó fẹ́ jó. Bẹ́ẹ̀ tó bá rómi àgbàgbé ariwo tó fẹ́ pa. Bí ṣòro bá fojú kan Bàbá Aládò, gbogbo gànàgànà ara àṣòro á sì balẹ̀ pẹ̀sẹ̀. Bí ìgbà ògùn náà bá bọ́ sómi tó dákẹ́jẹ́. Kí ni ìṣòro tó sọra ẹ̀ di ọ̀rẹ́ ìmùlẹ̀ sí Ọlọ́run? Àìsàn wo ló ń ṣe ọ tó ń lọ tó ń bọ̀? Tó ní dandan lá ọ̀run oṣù ní àparò kú sí. Bàbá Aládò fúnra ẹkùn ọkọ̀ òkè ògbóǹtarìgì nínú ká fi ewé àti egbò tú ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀. Bàbá Aládò fúnra ó ti dé láti abúlé Aládò ìlú Olórílé méje ní ìlú Ìbàrìbà. Ó ṣe pàtàkì kí o tètè kàn sí Bàbá Aládò. Wọ́n bá yín fojú inú fojú àgbà wo tí ń yọ yín lẹ́nu lágọ̀ọ́ ara pẹ̀lú àwọn irinṣẹ́ ìgbàlódé. Ẹ má sì gbàgbé àwọn egbòogi wa tó gbàṣẹ gbòǹtẹ̀ ìjọba. Lego herbal mixture àti Osconto capsule. Èyí tẹ̀ ń rírà láwọn fámásì káàkiri. Ẹ máa pe Bàbá Aládò 08028121088. Dúpẹ́jọ́, ó yá dúpẹ́jọ́. Ọpẹ́ la mú wá o. Ọpẹ́ la mú wá. Ọpẹ́ la mú wá. Àwa dúpẹ́ fọba tó dá wa sí. Ọpẹ́ la mú wá. Ọpẹ́ ìyìn ọpẹ́ ògo ọpẹ́ la mú wá o. Ọba láyé lọ́run o, ìwọ nìkan ṣáá lọ́pẹ́ yẹ o. Ọpẹ́ la mú wá. Olóore mi o, aláàánú mi o, mo wá dúpẹ́ òwòrì rẹ̀. Ọpẹ́ la mú wá. Máàkì o. January, February, March, Jamaki. April, May, June, Mayo. July, August, September, Atiki. October, November, December, Káfíńdò. Máàkì o. Ọ̀rẹ́ bó bá ṣe pọ̀n mọ́ ló ká bó jẹ́jà tàbí tọ́kì. Bọ́dún tuntun bá wọlé a ò ní ṣe tàwa lọ́gbẹ̀ wọn. Àní bó bá ṣe pọ̀n mọ́ ló ká, bó jẹ́jà tàbí tí ń kó bọ́dún tuntun bá wọlé ká má ṣe tàwa lórí àìsàn o. Ẹni nòdò tó ńlá ṣúgà jẹ̀dí ló máa pa. Dádì mami brothers sisters máa ronú mọ́. Àní bó ní kòrò ọ̀la máa dùn máa ronú mọ́. Bó ní kòrò ọ̀la máa dùn máa kí o máa kí. Eré kí lọ́lọ́kadà fẹ́ sá tó máa bá plane. Eré kí lọ́lọ́kadà fẹ́ sá o tó máa bá plane. Irọ́ ni. Eré kí lọ́lọ́kadà fẹ́ sá tó máa bá plane. Eré kí lọ́lọ́kadà fẹ́ sá tó máa bá plane. Figagbága. Pẹ́pẹ́ fúru mọ́tò ìwọ lọ tún ìwọ lọ sí wọ́n ń bọ̀ sọ òpó nígbà ẹ̀gà tó ń yọ ikú pa á ń bọ̀ sí òkú èkó èyí tó ń jọrẹ́ mọ́lẹ̀. Ọ̀rẹ́ mi mọ wọn ara rẹ̀ o. Eré kí lọ́lọ́kadà fẹ́ sá tó máa bá plane. Eré kí lọ́lọ́kadà fẹ́ sá tó máa bá plane sáré. Ọlọ́kadà tó ní mọ́tò ló jọ ń díje. Bí wọ́n ti tẹ̀síwájú máa ló dọ̀ mo ní mọ́tò. Ọlọ́kadà gbé yọ lọ́tún gbé yọ lọ́sì ó gbẹ̀yìn yọ o. Pẹ́pẹ́ fúru ọlọ́kadà ó lámọ́tò dáadáa. Eré kí lọ́lọ́kadà fẹ́ sá tó máa bá plane. Eré kí lọ́lọ́kadà fẹ́ sá o tó máa bá plane. Figagbága. Ẹ̀bùn lórí gbogbo gidi ẹ̀bùn lọ́rọ̀ sísọ fún mi. Ẹ̀bùn lórí gbogbo gidi ẹ̀bùn lọ́rọ̀ sísọ fún mi. Mo dúpẹ́ ọgbọ́n orí eléyìí tí mo fi ń kéwì MC man bàbá mo jẹ́. Báṣùgbà máa ń rí o. Ọ̀tọ̀ tún ní kọ́mẹ́dì tí mo fi ń dẹ́rìn pòṣónú. Eré kí lọ́lọ́kadà fẹ́ sá tó máa bá plane. Eré kí lọ́lọ́kadà fẹ́ sá o tó máa bá plane. Figagbága. Eré kí lọ́lọ́kadà fẹ́ sá tó máa bá plane. Eré
Ògidì TV.